wọ́n ní ọ̀rọ̀ yìí lésì alakọ̀kọ́ ìsìn ni pé anna Umar ibn Khattab min khulafa rasidin. Àkọ́kọ́ ni pé Umaru yìí ara àwọn khulafa rasidin náà ni ara àwọn mẹ́rin tí Ànábì sọ sílẹ̀ kó tó lọ pé òun lọ o ntí kọ̀ọ̀kan bá ṣe bẹ́ẹ̀ ṣe tẹ̀lé mi ni ẹ tẹ̀lé ntí àná bá ṣe o. tí a bá ṣe nǹkan kan ntí a ṣe jìnnì súnà o ti kó nbẹ̀dẹ̀ à. ìbéèrè míì táwa náà wá ní sí ẹni tí bá ń sọ̀rọ̀ yìí ni pé bàbá ní fa antum ayyu al-khalaf antum ayyu al-khalaf al-mutakhalif ka Umar. ṣé ẹ̀yin sì dàbí Umar ẹ̀yin khalaf ṣé ilé tí Ànábì ro ilé tí Umaru ro sì lẹ́rọ ìtí Ànábì sọ́npa Umaru wọ́n sọ́npa tiẹ̀ àti pé ọ̀rọ̀ yẹn ti kọ́ wú mbẹ̀ yẹn. Idan law saha annaha bid'a kásọ pé tó lódodo Ànábì ò tiẹ̀ ṣe lára Ànábì ò ṣe kankan kò ṣe kankan tẹ̀ lọ ṣé wọn ló tiẹ̀ ṣe lẹ́ẹ̀mejì àbí mẹ́ta kò wá ṣe kankan rárá tí Umaru bá ṣe pẹ̀lú ntẹ́ntà ránṣẹ́ sọ́npa Umaru yìí ó ti di súnà. lórí àwọn mi lọ pàṣẹ ẹ má tẹ̀lé ẹ bá dẹni tó gbégbé wá pẹ̀lú pé ń fi ẹsẹ̀ rí ẹ̀kọ́ fún lẹ́sìn yẹn náà. ìkejì anaha bidiyatun nasabiyya anaha bidiyatun nasabiyya bidiyatun nasabini ìtumọ̀ ẹni pé bídíà tó nídìí ni bídíà tó nídìí lójú kí màrú ṣe lójú ó pè ní bídíà jàre kìí ṣe bídíà tó lùgàwíyà ẹ má lọ fi lùgà tèdè tú ó ṣe mistake lùgàwíyà kọ nàṣàbíyà ni torí lùgà àti bídíà àti lùgà ó ní túmọ̀ tó ní ni pé kẹ́nìkan ṣe nǹkan kan tẹnìkan ò seri lugawi nìyẹn gbogbo májàmù tún bẹ láyé tẹ́lá lórí ewu túmọ̀ bídíà ń bẹ ntẹ́wọ̀n túmọ̀ ni pé kẹ́nìkan ṣe nǹkan kan tẹnìkan ò seri ń jẹ́ bídíà ní luga irú fóònù ní ìsìn fóònù ọlọ́wọ́ yìí ẹni ọkọ̀ọ̀kọ̀ ṣe bídíà ló ṣe yẹn pé nìkan kan ò ṣáájú rẹ̀ sọ lọ́wọ́ rí èyí tí wọ́n ṣe alákòókì ni. ìyẹn ni wípé nígbà tá a ti lè rí i pé ànábì ṣe rí ìtí ànábì ṣe ló wú síta padà bídíà kan tó nípìlẹ̀ ni kì í ṣe bídíà ń tẹ́nìkan ò ṣe rí wọ́n ti ṣe rí ànábì ṣe rí. èèyàn bá wọn. ẹlẹ́ẹ̀kẹta tá a fi fún wọn lẹ́sìn ó ní pé áàdì bídíà làhá asilun wa sunna bídíà yìí nípìlẹ̀ ó nípìlẹ̀ ó dẹ̀ jẹ́ sunna ó ní pé ànábì kí tàràwí fún sàábé ní ẹ̀mẹ́ta jọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́tàkàlàfà fẹ̀rọ̀bìà ọfà délé kẹ́yìn lónìí kádùkọ́ ọmọ lọ́lé rẹ̀ lọ́kínlé. anabi wa sọ nǹkan kan tọ́fà anabi ní khasitu antufroda aleikum fata'ajjasu aniha anabi ní ẹ̀rù bà mí Bukhari gbàdísì wa ní nọ́mbà 210 nínú Bukhari anabi ní ẹ̀rù bà mí ká má sọ dòfin mọ́ yín lọ́wọ́ yóò di ọ̀ràn yàn mọ́ yín lọ́wọ́ ipa yìí sì lè mọ́ ka sẹ́mà pé tàràwì ó ní àwọn fàwáìlù rẹ̀ gẹ́dẹ́ àmọ́ kò wá di ẹ̀ṣẹ̀ fẹ́ni tí ó bá kí tàràwì
àǹfààní rẹ̀ nìkan ni ò ní rí kọ̀dáràn nǹkan kan dẹ̀ máa wẹ̀ rẹ̀ kálọ́bà lọ́ọ́ dòfin ní ìbádàrá pé bẹ́ẹ̀ bá kítàrà wí ẹ̀ láwẹ̀. tàbá nìkan tó sọ pé ó kítàrà wí ọ̀ká sámú láwẹ̀ á pé bàbá tẹ̀lẹ́gì yí bá ní o ẹ kàn fẹ́ ká kítàrà wí ni o kò sákọ̀ọ́lẹ̀ fún tẹ̀sán ayakunla kò ní àkọọ́lẹ̀ lásìlẹ̀dàwò kò ní nǹkan kan sí pẹ̀lú àwẹ̀ ọ̀dà dúró tiẹ̀ akàngbáládá pẹ̀lú kabaki so anabi kí jọ́kìnní jọ́kejì jọ́kẹta ọdẹlẹ́kẹrin oníwọ̀lọ́dọ́ ńlẹ̀ ó nítorí pé ẹ̀rù ń bà mí tí a bá ń tẹ̀ra ma báyìí yóò dòfin yóò di dandan yóò dọ̀rọ̀ àyàn. وهذه علة التي تأخر النبي صلى الله عليه وسلم عن إقامتها جماعة علي باقية في آل عمر ìbéèrè mi ni pé ntí Ànábì wa ń sára fún yìí tó fi ní ká máa ṣe lásìkò tòun yìí ǹjẹ́ wàhálà yìí tí Ànábì ń sáfọ́ mọ́ ṣẹlẹ̀ yìí ǹjẹ́ sì ń bẹ lásìkò Umaru bí ṣé lásìkò Umaru wá ìtòlédé láti sẹ́mọ̀ wá yìí ò lédè mọ́ wọ́n ti ká ìsìn lẹ̀ ó ti gbé ti lọ. tẹ́ máa ṣe ń gbà náà kò lè dọ̀rọ̀ yàn mọ́. kò lè dá àbọ̀dá kọ̀dá ìbánikẹ́tì ọ̀kà sámú tó kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí. kákì lọ́dà kákì dà ńgbà pé èèyàn jẹun ẹrù kù ẹ lọ ẹ bọ̀ ẹni ara ọ̀là láàfíà ẹ gbádùn sàrí yín ó yàtọ̀ ń jíjẹ. ìkẹta ni pé àbẹ́kejì ni pé ládá tún dúró dè yín pẹ̀lú bẹ́ẹ̀ sí kí yẹn. ẹ̀ẹ̀kẹrin ni pé máa ṣe ọ̀pàṣà yìí ọlọ́lọ́ mọ iye àǹfààní tí a tàràwì ń kó wọlé tí n bá rí gbẹ́ngbẹ́ ń kí tàràwì dáadáa tí wọ́n fi kùránì kì í mọ̀ pé ó láǹfààní ó ní àǹfààní gan. àmọ́ kì í wá ṣe wí pé ká wá sọ di ọ̀ràn yàn ká máa sọ pé ẹnìkan ò kí tàràwì ọ̀daràn ọ̀hún nígbà tí ànábì ti lọ ìlà ń ti yẹ ìlà yẹn ó ti kú mbẹ. ìdí mẹ́ta tó jẹ́ pé wọn ò lè fi sẹ̀rí nìyẹn o wọn ò lè fi sẹ̀rí. tábà sọ pé nìkan tábà tó rí ẹnìkan tó sọ pé òbítúdi àti àsíá wọ́n tó dá àwọn nǹkan mìíràn lẹ̀ akọ́ra alimuslimun táà mùsùlùmí dẹ̀ fọwọ́ sí bíi kíni kàjámù ilé kùránì àdàmúsí àfi wáhid bíi kíkó kùránì jọ sójú kan lójú ànábì kò rí bẹ́ẹ̀ wọ́n á kójọ́ sójú kan náà lójú ànábì sọ̀sọ́lá kùránì wà lọ́dọ̀ àwọn tó ha nígbà yà wọn lọ wà ó sì wà lára àwọn ibi tí wọ́n kọ́ sí káàkiri lójú kan oṣù kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá à ń fi lọ. ẹni nìyẹn ẹlẹ́ẹ̀kejì kàtẹ́bùwì ahadith kátó wá ṣe àdìsí ní báàbù sọ̀láàt báàbù wùdú káwá kó àdìsí tó bá jẹ́ pé ọba mu ká kó síbẹ̀ lójú ayé ànágbọ́n ní òsì. wàbínà ìlímọ̀dárìs kakọ́ lè kéwú kí lè kéwú lága kó ní bọ́ọ̀dù kó ní ìmí olùkọ́ ń jókòó sí lọ́tọ̀ kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn ànábì máa sí ní gbogbo ìmọ̀ta kékeré àkìtá yìí máa sí náà ní ọtí ìyàrá mi ti kọ́ gbọ́ ayé. kò ní pé ibì kan àga bọ́ọ̀dù kan rárá orí ẹni náà ní kéwú pilẹ̀ àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn afáàní gbólóhùn lórí eyín wọn ní pọ̀ wọ́n ní gbogbo ń tẹ́ ẹ bẹ́ẹ̀ máa kàún bíi kíkó ránìjọ ni kíkọ́ ilé kéwú ni àtàwọn nǹkan mìíràn yẹn wọ́n ní maslaha ni maslaha wọ́n fẹ́ fi àǹfààní ni kò lè já àǹfààní ni ṣé ní òde òní ní 100 100 èèyàn ni ó wà níwájú olùkọ́ kan oṣù ni wọ́n ó sì wà gbẹ́kọ̀ọ́ rẹ̀ yìí so possible lónìí láyé ìgbà náà kẹrì wọ́n jẹ́ 1000 wájú olùkọ́ kan so bàbá Buhari tó a fẹ́ bá kàlífì fáwọn èèyàn gbà yé rẹ̀ wọ́n máa fi ẹgbẹ̀rún èèyàn ka
àwọn tó fẹ́ kí ó lẹ̀ kan náà ni wọ́n máa ń rọ fúnra wọn ni wọ́n máa ń rọ kíwù rẹ̀ fúnra wọn ni ẹ̀yin tẹ̀ mẹ́wájú ẹ gbé àwọn tẹ̀yìn ọgbọ́ àwọn ó tún gbé àtẹ̀yìn lẹ́yìn ó tún gbọ́ títí tí kalẹ̀ káwá pé báyìí náà láàmú kí ó lọ ní ìsìn so àfi ká sí ní ọ̀nà tí ó gbé sàǹfààní pé ẹ̀yin iye ẹ̀yin báyìí ẹ dún wájú ló kọ kí gànà tẹ̀ dá láàrin kí ariwo tí má di àti bẹ́ẹ̀ lọ́wọ́. àdìsí kẹrì tábà lọ sí ń báàbù ká máa wá àdìsí àlùwàlà kọ́ ẹ pé gbogbo àdìsí lọ́wọ́ àlùjù kan náà ká máa gbà kákàkàkà ká tó kàn débẹ̀ sẹ́yìn òní kágara. ẹ bá fẹ́ lọ bí tọ̀hárà wọ́n ti kójọ sábẹ́ tọ̀hárà abẹ́ ìmara abẹ́ àlùwàlà wọ́n ti kójọ síbẹ̀. wọ́n ní kèé sàǹfààní fún àdìsí àǹfààní fún àwọn tó fẹ́ ka àdìsí ni àǹfààní fara ayé ó sọ pé kìí ṣe pé ọ̀sìn lẹ́fẹ́ fi kan ṣe fún ṣe pé àwọn tá a fẹ́ lò fún ìyọ̀n ìsìnbídíà bẹ́ẹ̀ pé aṣọ eléyìí nítorí pé wọ́n ń kálẹ̀ ni kò sí bẹ́ẹ̀ wúlò fún wa púpọ̀ kíláàsì ni ẹ̀kọ́ kíláàsì lélẹ́yìí ẹ̀kọ́ kan ń bẹ téèyàn ó ti kọ́ kó tó kan rú ọ̀rọ̀ yìí tí ẹ fi lè máa gbọ́ mọ́ tẹ̀yìn àmọ́ sókì ìtàfẹ́sàmà níbẹ̀ ni pé tẹ́ máa gbérú ẹ̀ wá ní àrùjàre ẹ̀kọ́ ní ọlọ́ pé kò rí bẹ́ẹ̀ kí ó ní òye wọn kò rí bẹ́ẹ̀ yẹn. ǹjẹ́ sọ pọ̀ but ìtàfẹ́ gbọ́jú bẹ̀ ni pé òfin Islam tàwọ̀kìfì yàlẹ̀ ntà dúró lórí pé bóun ni a ṣe ní í ṣe láàfin ṣe ni. àyà 51. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون. نعم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس له من دونه ولي ولا شفيع لعلهم يتقون. وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون. ọlọ́ni wàǹdẹ̀rẹ̀ bẹ̀hẹ̀ máa fi àlùkùránì ìkìlọ̀ fún àwọn ní alladhina yakhafuna an yuhsharu ila rabbihim. àwọn tí wọ́n ń bẹ̀rù wípéjọ́ kan bẹ tí wọ́n kó àwọn lọ́ọ́ bọ́ lóhun padà àwọn ni wọ́n ka kùránì fún àwọn ni yóò ṣàǹfààní ẹ̀rí lọ́fà tó yẹ pé awábì kan wá dúró sí mi tàbí ń ka kùránì fúnra wa bó ṣe yé wa mọ́ tàbí láàrin ọjà kálárì ọjà ní ìsìn ẹ̀sìn ń ṣe ajé kọ́gbà ẹ̀sìn ń ṣe kìnnì kan kàbá pé sálú aláàánábí yí kárí ẹ máa gbọ́ kùránì ọ̀ràn nàbí bá wọn. àwọn tí wọ́n bá rẹ́dì láti fẹ́ gbọ́ àwọn ni ọmọ kàá fún. alladhina yakhafuna an yuhsharu ila rabbihim. àwọn tí wọ́n gbà péjọ kan ń bẹ àwọn ó padà sọ́dọ̀ ẹni ó dá wọn. tó yẹ pé. laysa lahum min dunihi waliyyun wala shafi'. àwọn tí wọ́n gbà pé lẹ́yìn ọ̀gánzọ́ ọlọ́run àwọn ò ní wàlíyù mímọ́ àwọn ò ní aláfẹ́yìntì mímọ́ àwọn ò lẹ́ni tó lè sì di àwọn mọ́ wọ́n gbà pé
kó máa ka àlùkùránì fáwọn la'allahum yattaqun. máa bá gbọ́ ìbẹ̀rù ọlọ́run àwọn ó tún lékún sí afẹ́ gbọ́ wọ́n gbọ́ kan lánàá wọ́n tún wá gbọ́ mi lónìí. àwọn ni wọ́n fi kìlọ̀ fún àwọn ló lè wúlò fún. láwọn àǹkálẹ̀ yìí àtòrí nǹkan méjì wájú wá gbọ́dọ̀ ọlọ́run lọ wá sọ̀rọ̀ ọlọ́run. àwọn tó wúlò fún nìyẹn kì í ṣe ń tẹ́ pé ọ̀tọ̀ ni tẹ́ ń wí ọ̀tọ̀ ni tí ń ṣe. ọlọ́run ní àwọn tí ọmọ fi kìlọ̀ fún nìyẹn. àwọn afa wa sọ ní ṣókí lórí àyà yìí wọn náà tọ́lọ̀ ń wí ni pé àwọn tí wọ́n gbà yí pé yatawallahum àwọn tí wọ́n gbà pọ́lọ́ ní darí ayé àwọn la yatawallahum ahadun min dunillahi azza wa jalla wọ́n mọ̀ pé nìkan kan lẹ́yìn ọlọ́run kí ń darí ayé àwọn oṣù kankan kọ́ àjẹ́ kankan kọ́ táwọn bá tà ọlọ́run ni báwọn ọba tà ọlọ́run ni ẹnìkankan kọ́ bórí bá fọ́ àwọn ọlọ́run ni báwọn bá róore ọlọ́run ni bá déhùn tí wọ́n sì fáwọn bá bọ́ sí ọlọ́run ni ìyá kan kọ́ bàbá kan kọ́ àwọn yẹn ni ọmọ Al-Qur'ani kìlọ̀ fún àwọn tó lè jèrè nìyẹn torí pé wàlíyù ti jẹ́ bẹ́ẹ̀ ni pé anyata wàláwù ahadu ní kẹ́nìkan máa darí ọ̀rọ̀ èèyàn kó máa bọ́ darí ẹ̀ bí báyìí ni ó ṣe báyìí ni ó ṣe àti pé ntọ́ bá jẹ́ pé ntọ́ fẹ́ ní bá ń ṣẹlẹ̀ nínú gbèsè ayé èèyàn ní jẹ́ náà ń pè ní wàlíyù ẹnìkan náà tó dẹ̀rí bá náà lọ́lọ́hùn ẹ̀ńtọ́ pé ntọ́ fẹ́ ní ṣẹlẹ̀ sí gbèsè ayé wa òun náà lọ́lọ́hùn àmọ́ wàlíyù yẹn oyó wa máa jẹ́ ẹni tí ń tini lẹ́yìn ẹni tí ń kúnni ẹni tí ń ranni lọ́wọ́ níjẹ́ wàlí ẹ̀rí láàbọ̀rọ̀ lẹ́nu míì ní wàlí yìí ju Ọlọ́run nìkan lọ ọ̀gbọ́dọ̀ léèyàn ní wàlí yìí ọ̀gbọ́dọ̀ ní ọ̀sẹ̀ wàlí yìí ọ̀gbọ́dọ̀ ní òkúta wàlí yìí ọ̀gbọ́dọ̀ ní kí wàlí yìí pé ntìkíní ń bá fẹ́ ni ó lapa láyé rẹ má fi sẹ́mi má gbàgbọ́ ìwọ ni ẹbọ pátápátá ni. ṣàfà kéèyàn sí pé èèyàn ọlọ́run náà ni kẹrù ṣe ní onígbẹ̀ ẹ̀hún torí pé tí yẹn ń pè ní ṣàfà ní kẹ́nìkan àtàwásọ̀ lè gẹ́rì bí jálìbí mọ̀nfàá àwùdáfì mọ̀dọ̀rọ̀ ní kẹ́nìkan wà láàrin ẹnìkan láti ṣàǹfààní fún ó fẹ́ gbé àǹfààní fẹ́nìkan àbọ̀ fẹ́ tìlábù lọ fẹ́nìkan ẹni yìí ó wà báyìí lápèjúwe bí mo ṣe ń ṣe yìí ẹnìkan rè láàrin yìí ẹnìkan tó ní mí kẹ́ni tí ń bẹ láàrin yìí kọ́ máa gba àǹfààní látọ̀wọ́ eléyìí àgbẹ̀pẹ̀ ní ó ti àǹfààní eléyìí ló gbà fẹ́lẹ̀ àbíkẹ́ pé eléyìí fẹ́ fi ìnira kan eléyìí ló ní má fi ìnira kan pàǹfì ilẹ̀ ìpẹ́nu ọlọ́run nìkan lọ́yẹ kọjá sẹ̀fíwò yẹn bá nà tẹ́kọ̀ ní ọmọ ti bẹ̀rẹ̀ òun ni oníjàbúrú ọkàn ọ ẹnìkan tó níbi tó kókun tó gbà ọ̀nàgbè fi ilẹ̀ òun ló lè sọ ọ̀tá èèyàn dọ̀rẹ́ èèyàn ọ̀tá tó níbi tó kókun tó gbà yóò dẹ̀ sọ dẹ́ntọ́ pé gbogbo orí tí wọ́n tún bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mọ̀ fi wọ́ káàkiri ó ti bọ́ ọ̀sìn pẹ̀lú ọ̀dọ̀ rẹ̀ ni. àwọn tí wọ́n gbà yàn gbọ́ àwọn ni wọ́n máa fi Al-Qur'ani ni wọ́n fi kìlọ̀ fún. wọ́n ní kó tó wá rí bẹ́ẹ̀ àti pé ìyẹn wà jẹ́ ẹni tó ń bẹ̀rù Ọlọ́run yóò wá jẹ́ ẹni tí ń bẹ̀rù Ọlọ́run lọ́n fi lè jẹ́ wàlíyì fún lè jẹ́ sẹ̀fíù fún kọbalijọla kọmọta síbẹ̀ fà wá kó jẹ́ wàlíyì fún wa kó jẹ́ sẹ̀fíù fún wa torí ẹni Ọlọ́run bá jẹ́ wàlíyì fún ńlọra yìí wá ń sọlá yìí máa yí ọ̀nà pé tọ́ ọ bá lọ sí nǹkan kan báyìí wà nábì ó ní rí wàlíyì mọ́ o èmi mọ̀ ń bẹ lẹ́yìn rẹ o ọlọ́run òdìjà náà yóò ṣe tí òfin ní wàlíì ọdún yàrá náà ò lè ṣe. àmín. bọ́ọ̀lù máa ti ń bẹ ní wàlíì fún wa
gbogbo kan láwọn ṣe lámàjọ pé ẹni èèyàn ni wà òun ti wà lẹ́yìn ní ìbá àjàmọ́ tọ́lọ́mọ ti mẹ́rin wà lì fún yàn ọmọ lọ́nu ayé nì bọ́bá ṣe ọmọ ṣe bọ́bá ṣe yọ̀ọ́da àti bàbá kan wọ́n sọ̀rọ̀ ikimọ̀ kanjọ́ kan àwọn afáàní náà mú lẹ́yìn lọ́rọ̀ bàtà wí ìjà kan ṣe láàrin àwọn àgbàlagbà láàrin àwọn aláfa wọn fẹ́ parí ìjà yìí àwọn afáà wọ́n wá mímí lẹ́yìn lọ́dọ̀ bàbá tá à ń sọ yìí bàbá yìí ta wí ìtìlọ́lẹ̀ ọjà àdìkí àmọ́ nísìn ọlọ́mọ ní kẹwọn. wọ́n wá ń sọ ikimọ̀ ọlọ́run fún àwọn afáà wa lára ẹnìkan afáà kan ńgbà náà òun náà ti kú sìn wọ́n á tọ́ka sí pé ẹ̀yin ẹ wo lágbájá ojú wa lè kéwù ẹlẹ́bí ọmọ ní sí wa káwọn wá fàyè àwọn wí ayé rẹ̀ táwọn ò ní kábùkù wọ́n ní bó sùn wọ́n ó fún lówó bójí wọ́n ó fún lówó bàbá ní bàbá báyàn jà yóò tún la owó lọ wọ́n ní bó búyàn wọ́n ó tún fún lówó sáà tó yùn káwọn búyàn kí tó máa fún lówó wọ́n ní àfi káwọn ọmọ fúnpọ́ lọ́hún ló so ń bá hùn wọ́n ní kálukú gbọ́ yé pé bọ́lá yìí ṣẹ̀dẹ̀ ẹgbẹ́ yẹn gbà bẹ́ẹ̀ fọlọ́hún wọ́n ní ntọ́lọ́mù lè jẹ́ wàlí àwọn àbáǹsọ́ nìsín pé nítorí jẹ́ wàlí fún yàn ni pé kò jìnnà sẹ́sẹ̀ bàbá tí wọ́n á kọ́ orin kan bí orin tá a kọ́njò ní tó ti díẹ̀ kaba yìí mọ́sámọ́sá nípa bí ọjọ́ ṣe níjọ́ náà bàbá tí wọ́n á tún ní ń kọ́ pé kálí dùnú bá sọ̀gíra ha wákàbíra ha dàkàntúkọ́. kálí dùnú bá sọ̀gíra ha wákàbíra ha dàkàntúkọ́. Wamalika masi fauka aride saoke ya zaruma yaro. Wamudika masi fauka aride saoke ya zaruma yaro. Latakirana sogirata inalijibala minal aso. Latakirana صغيرة إن الجبال من العصا. wọ́n á kọ orin gbé ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀. ìpè kálí dùnúbà arákùnrin kálí dùnúbà sọ̀gíra ha kékeré ẹ̀ṣẹ̀ jìnnà sí má dẹ́ṣẹ̀ kékeré. má pè kékeré ni. wakabira adakatuka. wakabira gbèlè nílá rẹ̀ jìnnà sí kékeré ẹ̀ṣẹ̀ kásò pé nílá rẹ̀ dakatukọ ìyẹn ni à ń pè ní bẹ̀rù Ọlọ́run. wàmúdíkà máa ṣe fọkọ àrùndé ṣàkíyà dárò máa yàrá. àfààní máa ṣiṣẹ́ bí ẹni tí ń rìn lórí ẹ̀gún wọ́n dá ìgò lẹ̀ ọ̀pálámbá wọ́n dà á lẹ̀ ọ̀pálámbá wẹ̀rẹ̀ ó sì bọ́ bàtà ó di kọ́ ọ máa lọ lórí rẹ̀ kọ́ ọ máa wo bí tọ́ tẹ̀ kọ́ máa gbásẹ̀ mọ́gò kọ́ máa gbá ẹsẹ̀ mọ́ ìgò kọ́ máa wò pé tẹ́gò sí ńlẹ̀ bí o ṣe máa rìn láyé nìyẹn yẹn pé ẹsẹ̀ nìgò tí wọ́n padà lẹ̀ wàá máa wo bó ṣe fẹ́ rìn ńbẹ̀ tó fi ní farakọ́ ńbẹ̀. latakiranna sagirata inal jibala minal asa latakiranna sagirata inal jibala minal asa. latakiranna sagirata má fojú kéré ẹ̀ṣẹ̀ mọ́mọ́ ògbẹ́sẹ̀ wo nìyẹn ò tó nǹkan latakiranna ó lè rọ̀ pé kékeré ni torí pé inaliji bala minal asa inaliji bala minal asa. òkè tí wọ́n ń wò kọ́ga yẹn òkúta kékeré lọ́lọ́run sọ̀dá. òkúta wẹ́rẹ́ kan kékeré kan lọ́lọ́run sọ pé wo òkúta yìí máa wú sí i máa ga sí i máa pọ̀ sí i tí èdè òkè tó rí yẹn. tó bá ní kékeré lẹ́sẹ̀ tọ́lọ́ ń bá sọ ní lámọ̀ ọlọ́ngọ́ ẹ̀yin ọmọ pé sìnà kìí bẹ̀rẹ̀ níbi nílá wẹ́rẹ́wẹ́rẹ́ ní kò fi bẹ̀rẹ̀
tí tó ń jẹ́ ìdán tó ẹni tí ṣe jìnnà. ẹ̀yin ọmọ pẹ́ni tó máa gbó mu lẹ́nìí mí mẹ́ tí ó bẹ̀rẹ̀ ń bi gbó kódà kò bẹ̀rẹ̀ ń bi sìgá unlike sìgá fáwọn ẹgbẹ́ ẹ̀ ni. àwọn ará sìgá lọ tẹná sí wa ọwọ́ àfi kan náà lónà bá fà wò. ó fi wọ̀ kan. kí náà fi lè ràn mọ́ dáadáa ntọ́dẹ̀ tí mu sìgá sínú ní sìgá ọ̀bá ràn mọ́ lọ́dẹ̀ tí mo gbó. ìgbò wọn bí. látàkìrá nàṣàgìrà tá. ìnáli ṣe bá lámìnálẹ̀ àṣọ. má fojú kéré ẹsẹ̀ ìnáli jìbálà òkè ńlá mínàlẹ̀ àṣọ òkúta kékeré lọ́dà. tó àyà 52. آية 52 ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين. آية مين إنه سورة الأنعام آية àádọ́ta àti méjì. ọlọ́ni wàlá tẹ́tírọ́tì alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashiyyi yuriduna wajhahu ma alayka min hisabihi min shay'in wa ma min hisabika alayhi min shay'in فتتردهم فتكون من الظالمين. ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين. ọlọ́ni ìwà nábì sallallahu alaihi wasallam. wàlá tẹ̀tìrúdì lẹ́dínà yẹ̀dìrúnà rabbahum bilghadaa. àwọn èèyàn tí ń pè mí ọlọ́run àwọn èèyàn tí ń pè ọlọ́run ọba wọn. bilghadaa. láàárọ̀ wala ashiyi. àti nírọ̀lẹ́. yuriduna wajha. ọlọ́run nìkan ni wọ́n ń torí ẹ̀ pé ọlọ́run torí ọlọ́run nìkan náà fi ń ṣe. ma alayka min hisabihim min shay. ọlọ́run ní ìṣirò sẹ́wọ̀n ọ̀kan wà nábì. sallallahu alaihi wasallam. ẹ dákun ẹ bá wọn àlàyé láàyè òjò tó dé o ìkẹ́ ọlọ́run ló sì dé o. tafassahu yafsahillahu lakum. ọlọ́run wọlé abá sí ń fún pọ̀ yìí náà yóò fààyè gba iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ wa. amina. ọlọ́run sọ di ibi tá a ti máa yóò ṣe ibi tá a ti máa ka ọ̀rọ̀ ọlọ́run. sẹ́nìkan ò ní ẹsẹ̀ máa jókòó lórí igi tí gbogbo wa ó jókòó pọ̀ lójú kan náà tá a sì kọjú sí olùsọ̀rọ̀ tí ò ní sínú pé ẹnìkan ó ń wò pàkọ́ ẹni tí ń sọ̀rọ̀. ọlọ́ba lè sọ́dà bẹ́ẹ̀. àmín. àmín. ọ̀fẹ́ kọ́kọ́ rí báyìí ni ẹ gba àwọn yẹn láàyè tó yọ lọ́hùn. gbogbo ẹ̀yin tí òjò ń pa àtàwọn tá a fún mọ́ra wa tí yóò jẹ́ pẹ̀tù yóò jù láì fún tó báyìí ìgbà ayé ayé àtàlùkì àmọ́ ọlọ́wọ́ ṣe fún wa. àmín. ọlọ́wọ́ gbà wá láyé yóò gbà wá láyé láyé yóò tún wá gbà wá láyé láyé kì á mọ̀. àmín. yóò wọlá títóbi ẹ̀ yóò wọlá pé tó lè fi ṣe ń bẹ lọ́dọ̀ rẹ̀. àwọn àyè míì tóbi kalẹ̀ jàǹràn nísìnyí tẹ́ pé irọ́ ni wọ́n ń pa á ń bẹ̀.
ìmí ò tiẹ̀ rẹ́ nìkan àti wọ́n ò tiẹ̀ furọ́ àti wọ́n ò sòdodo wọ́n kọkalẹ̀ rẹ́rẹ́rẹ́ àti bẹ́ẹ̀nbẹ́ ò tún ojú mẹ́ta àtàbọ̀ lọ ìlú wọn kà kó bolẹ̀ ìlú àtàgò àti tẹ̀kẹ̀rẹ̀ àti fèrè ẹrù kí wọ́n pọ̀ ń bẹ̀ ní ẹ lọ́yọ́jú wọn àwọn ojú mẹ́ta àtàbọ̀ lọ kọ̀ọ̀rọ̀ mọ́ làbọ̀ nù. yóò nì. orí ilẹ̀ kan wọ́n ti kọ́lé owó kan wọ́n yẹ kọ́ àwọn wa ń fún mọ́ra wa lọ́rùn bí orí wa ọmọ wa kẹsàn-án wa lè bá a ga ni àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà yóò padà tún wá ṣàánú wa náà gbogbo ẹ̀yin náà lẹ́ẹ̀ máa sọ̀tàn yìí pé àwa ni àwa là ń kárùnkún bọnu lágbè ni tí wọ́n á pé ẹ̀dá kò torí ọlọ́run ẹ̀ mọ̀ ń dágbé ni hùn ibi tẹ̀ ń wí hùn ṣé ti ń bẹ àwọn mẹ́mẹ́ tí ẹ̀ máa wá mú ọ wá tí ọ máa sọ pé pẹ̀lú gbọ́dọ̀ ọwọ́ pé mú mi wá yìí ọlọ́run bá ń dùn ẹ̀yin náà nù. tẹ́ pé ọ àrí torí pé irú ẹ̀ ṣe mí rí ilé ike kan bẹ́ẹ̀ ńlẹ̀ ilé ike ńlá ni àwọn afáwọn sọ fáńjọ kan yìí pé ilé ike jẹ́ ti ń wò yẹn o ibi bàbá tọ́lọ̀ ń kọ́ lé ike fún gbé bẹ̀rẹ̀ lé ike yẹn wọ́n ní ojú bí lọ́n fi ń hàn lé ike yẹn yóò jẹnu bíbá yẹn lọ. ló tó bá wọn ní àwọn fi hàn wá ní bá mú mi lẹ́yìn jọ náà ní bá mú mi lọ bẹ̀ ibẹ̀ wá jẹ́ mọ́sálásí gbàgede mọ́sálásí ń kọ́ wa tó dédé yàrá ìta ní gbàgede lẹ́gbẹ̀ẹ́ kan wọn níbi bá ti bẹ̀rẹ̀ ilé ike òní o ilé ike tó di níláhùn ní bá ti bẹ̀rẹ̀ rẹ̀ mo wá ń wùjọ náà pé tí bá ṣe pé kéèyàn mọ́ dẹ́dẹ́ bọ ìyẹn yàrá bá tún jókòó síbẹ̀ pé ọlọ́run gbàdúrà tèmi náà bàtó gbàdúrà bàtó kọ́kọ́ ló bí gbàdúrà tèmi náà ṣùgbọ́n ìyẹn ó dẹ́dẹ́ bọ báwọn. àyè á máa dàbá àwọn tí ó di pé ẹmu ńlọ bẹ lọ fi bẹ̀ hàn mi. nígbà yẹn pé tọ́lọ́run ní a bá ń ṣe ń bẹ̀ yóò di tí àwọn èèyàn ọmọ ọmọ bẹ̀ láíláí ni. njọ abá kó tẹ̀síìrì kó ń bí gẹ́gẹ́ bí ntakọ̀ lẹ̀ sọ fún wa àyè yóò máa sọkún ni tabako lọ bò mí ọkà yìí pé àwọn sọ fọlọ́n pé kọ́mọ́jẹsẹ ọlọ́run ó dún bíi náà a máa rí nǹkan kan náà tó ṣe é ṣe ọlọ́run bí láíláí ṣùgbọ́n ibi tí ahamara ọlọ́run dé yìí ó tó dà báyìí ó dà báyìí kọ́lọ́run sì gbààyè fún wa kó tó dẹ̀ mí tó ẹ pé abáfẹ́ lo bílẹ̀ mi gbogbo gi pátá àfi ká tu palẹ̀ ká tu dànù ká lọ́ra jí tuntun mẹ́ kò sí èdè dẹ̀ mí mà báyìí àwọn gita ti ń jókòó lórí ẹ̀yìn á tù palẹ̀ gbogbo gi pátá condemn gàlọ́rajì tuntun míì àbírin ṣùgbọ́n ọlọ́run lè wá pé àtúnímọ̀ tó ń jókòó lórí lágàǹgà tí ó jẹ́ pé yóò ti dà ìgbà mi à ń bẹ kọ́ lọ́mọ́sá síbẹ̀. àmín. tó. ma alayka min isabihim min shay. ìṣirò wọn ọ̀kan ọ̀ ìwà nábì. وما من إسابك عليهم من شيء ìṣòro tẹ náà lè ka àwọn náà. فتطردهم kí ló fẹ́ lé wọn sí. فتكون من الظالمين. báwa lé wọn tán tí wọ́n wá tọ́wọ́ tó di kanu alábòsí. ẹ wú ọ̀nà tó ló ń gbà bá nàbí sọ̀rọ̀. pé kí ló fẹ́ lé wọn sí. lílé wọn sọ ọ́ di ọ̀kanu alábòsí. ìtàn kan náà ń bẹ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan ní ń bẹ lórí ẹ̀ ntó mú àyà yìí sọ̀kalẹ̀ ọ̀rọ̀ kan ní ń bẹ lórí ẹ̀ kí n tètè lọ bí ọ̀rọ̀ tó bí ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ pọ̀ lábẹ́ àyà yìí àmọ́ kí n lè tètè lọ bí n tó bí ó ní wípé. àwọn èèyàn kan lọ́lọ́run ní kí wọ́n gbáwájú lọ gba Islam lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wọ́n gbá ya ọlọ́run wọ́n sì lọ bá ànábì wọ́n ní àwọn sáà ti gba Islam ànábì sì ní òtítà ẹtì gbà náà nù ẹ̀wí kẹ́lí wọ́n sì jókòó ilẹ̀ mọ́ wọn àbá nàbí ní àwọn jankan àwọn kàrìnkàrìn àwọn hẹ̀rìmọ̀
inú àwọn ará Mẹ́kà káfìrí ní a bá wá dìde lẹ́njọ́ yẹn wọ́n lọ bá ànábì ìgbà tí wọ́n rí i pé ẹ máa bà á jẹ́ ẹ kàn lábùkù ẹ fi nira kan ẹ purọ́ mọ́ tí wọ́n ní pé kò lápá lára sí ànábì pé àfilẹ̀ tí ọba mọ́ ní ọmọ fẹ́ sí wọ́n ti ń ṣe ń tẹ́ pé tí ìbá ń ṣe pọ́lọ́wọ́n ọba àlekè ọ̀dá ní bá ń bẹ lábẹ́ rẹ̀ ní lábẹ́ ọ̀rọ̀ ni tí wọ́n ṣe yẹn ìfọsẹ́ ni ìparí iṣẹ́ ni. àbá ká máa pè èèyàn ló kọ́ bú ká máa kúrò téèyàn ò ṣe máa yàn. àwọn èèyàn kànrìnkànrìn nínú ìlú kí àwọn èèyàn ń bà lọ́dọ̀ rẹ̀ wọ́n dẹ̀ ń yí ṣe kọ̀ wá lápá wọ́n á wò wípé àbí ọmọ yìí àbọ̀wá gbọdọ̀ tí lọ́ọ́ kọ́ idán burúkú yìí kí ni idán yìí máa ṣe o ẹ wá já lọ́ba ní a bá pera wọn sọ̀rọ̀ àkítàrà kì í pé ìdáhùn lọ́ba láti ẹ̀ wo kí ni sọ ẹ wo jàmá ẹ̀kọ́ ilé ìfáwà náà jàmbá léwa tí a bá bá wa wọ́n gbé wá bíi pé àwọn gbàǹfààní wá ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ àkèésí dáadáa ẹ̀jẹ̀ àkèésí dáadáa nítorí pé àwọn ò ní ànímọ̀lẹ́ kàtí tó wá sọ fún àmọ́ tó gbé ànábì sàlámù náà gẹ́gẹ́ bí ọmọ nìyàn ńgbà gbẹdẹ ànábì fẹ́ yiri ẹ̀ wò kódà ìmọ̀rù tí ìgbàgbọ́ nǹkan ọgbà tí kọ́nà ta wí. àwọn tí wọ́n wá yìí ẹ̀yàn kanìkanì ní ìyẹn bá dé àmọ́ ń gba àwọn òdìdẹ́ wọn bá àwọn olè èyí ẹrú èyí tálíkà èyí olòṣì àní wọn bá lọ́dọ̀ rẹ̀ tí wọ́n jókòó tì ní wọn ní kánàbí ọ̀wà wọn pèsè yìí ntọ́ ń sọ kí lọ́kùnrin bá kí báyìí ntọ́ ń sọ afẹ́ lísìnsì afẹ́ gbọ́ a máa ń rakuraku tí o kò ti ra yìí kájú àníjókòó ọ̀kan nú ẹrú wa bíi ẹyin tí tẹ́pẹ́ ẹrú pilẹ̀ ní kájọ àjókòó pọ̀ àwa àti ẹ̀ káǹkà tẹ̀ máa bọ̀ káríra lódodo wọ́n ní àwọn tí wọ́n wá yìí àwọn sùràfáwù Mẹ́kà àwọn èèyàn lálá Mẹ́kà ni ẹ wo owó ẹni tó lè jẹ́ ní ìsìn nílùú tiwa yìí àwọn tó lè jẹ́ ní ìsìn nílùú wa tiwa yìí sìn kí wọ́n á débi kí wọ́n á pé àfa ọ̀rọ̀ wà gbogbo ẹ ti ń kárùnkún bọ́nu yìí kò náà ní kankan bọ̀ tẹ̀ jí ká sọ̀rọ̀ àwọn tẹ́ kó ti wọ́n mọ́ sẹ́ wà láwọn eléyìí ìbára ògùn pakọ́ yìí ara gbági ara géètì àti ń gba ọjà lọ́wọ́ wa ara gbé ní ara bódìjà àmọ́ wálé léyìí káyọ̀ pé àjùkú mi kan kan ilé wa wà ń bẹ pẹ̀lú wa so lè àwọn student wa àwọn akẹ́kọ̀ọ́ wa so lè ṣe fẹ́ pé wàá ṣe jókòó tiwa lọ́tọ̀ special kò lé wọn dànù a máa sọ fara yìí kẹ́ńgbà tiẹ̀ àwọn eléyìí wọn lé iná fẹ́ ṣe pẹ̀lú ẹ̀. kẹ́yọ̀ náà tí wọ́n gbà sọ bí mi ṣe sọ nǹkan sọ o àbí mo ṣe sọ nǹkan sọ o ní umoru ní kíni á wí wọn ní bàbá mi tá a bá jèrè àwọn kàwọn eléyìí tó tọ́ gbogbo wàhálà tá a níyà ní nímọ̀ àbí kìnnìkọ́ yìí ni àwọn olú nìyẹn amadi gbà agbára ti dé fún ìsìlámù nìyẹn. láyà bá dé àwọn tí èmi ń fẹ́ nù àwọn tí wọ́n á dé mi lónù àwọn òfò làwọn tí wọ́n wà wọn kà tó bá ní wọn ò ní lárí kankan yìí nǹkan wọn kò ní kóró yìí mọ́ wọn. adìẹ gólóbà ni wọn wò ní fún nú. èyí lẹ̀kọ́ fún wa tí a bá rẹ́ nìkan tí ń ṣètò ọlọ́run lọ́dánù gbọ̀n sí ìṣòkòtò rẹ̀ ọ̀wọ́lẹ̀ lẹ́wárí sí jìnnìjìnnì lọ́hàyàwó inú ilé yàrá kan náà lọ́rẹ́ǹtì ńlá sí jìnnìjìnnì lẹ́gbẹ̀ẹ́ wa yìí ní ẹgbẹ́ kìnnìkan yìí so nàkàwá dé
tí ẹ pé àwọn ti wọn lè ra pa jẹ ní wọn bá ní ọmọ lè ti tẹ́lẹ̀ yìí wọn pé wò wọn ní táyìmọ̀ fún mọ́ pápá jùlọ àwa akọ́mọ ń kéwù àwa tá a já afa akọ́mọ ń kéwù ọ̀rọ̀ yẹ bá wa wí pọ̀ ọba wa wí pọ̀ ọmọ oníkòómù làtàjọ sí yájú tá nǹkan kéwù olówó pé wàá ìjà wa lẹ́kọ̀ọ́ ẹ̀ ká bọ̀ sàdúrà àtìlélẹ̀ èkó ká tó kọ́ yàn kéwù ìkọ́gbé lẹ́nu méjì ibi wàhálà ti máa ń dé nìyẹn bí ṣe ń bẹ́ fẹ́ yìí òṣèlú ń bẹ́ fàlà àfa náà kọ́ sànú wa ni o obìnrin kan tó gbẹ̀ ha fún ẹ yẹn tó gbà kó òun lè dàjà gborí yẹn pẹ̀lú kan gàgàràgàgàrà tó lòun ọ̀gbẹ̀ ha yẹn lólóore obìnrin yẹn lólóore tó lè ha yẹn tó lòun yẹn lólóore àbí wọ́n sọ́kọ́ fẹ́ fẹ́ yàn ìkànnà tó fẹ́ sọ lọ́run ti gbé ọba ọ̀sẹ̀ ha ló ti bọ́ gbà wọ́n mọ̀ pé gbogbo ohun tó bá ń rí ń ta tí ọ̀ha yẹn olóòrùn ni wọ́n. ó ṣe láti máa fi ajáde kọ̀ǹpì ẹlẹ́hà ẹlòmíì nǹkan lẹ́bi pé yóò tún máa fi ẹlẹ́hà yóò tún máa fi wọ́lẹ̀ yóò máa fi pa lójú ajáde. ọ̀rọ̀ dòun ẹlẹ́hà pọ̀ ní à ń sọ fún gbogbo ẹ̀yìn pé sẹ́lá àwọn ajáde yìí ọ̀bẹ́tà ẹlẹ́hà tẹ́ wò yìí ọ̀bẹ́tà rẹ̀ ajáde igi bọ́kọ̀ ẹja ó ti gọ̀ bẹ́ẹ̀ yẹn. ti gọmọ tilẹ̀. ọgọmọ tilẹ̀. bẹ́ẹ̀ni ọba yìí. àìgọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tún wá gọmọ. òun náà tún wá gọmọ ìyún ní ma fẹ́ fún tiwa lọ́dọ̀ tèmi ọlágbára pé àwọn bẹ́ẹ̀ wálé ó ti lọ́gọ̀ òun náà tún wá gọmọ tiẹ̀. ọgọmọ tilẹ̀ nìyẹn. rárá o ẹlẹ́hàn bí bá ń fọn kó lé mú pèsè gbájáde ní àmàrí ọba pákéjì ẹ̀ ọba sọ fún pé sọ dábàá ìṣòro de ọwọ́ ọ̀rọ̀ ọwọ́ àti ẹnìkan nìyẹn ọgbọ́dọ̀ fi síta ọlọ́mọ pàṣẹ ànábì o ọlọ́run ní rárá àwọn tó máa kọ̀rọ̀ mi fún làwọn tó yẹ pé bí o ṣe ń wọ̀n jẹ́nìjẹ́nì o àwọn ní tèmi ìbá náà wọn mẹ́sìn dúró lónìí yìí náà ìbá náà kẹ́ mẹ́sìn dúró yìí ìdáwọ́jà gbàdí sí wa ìbá náà wà á ní tàbí gbàdí sí wa ìbá náà wà á ní àwọn tí ń ti rà sáńbúrò wọn máa ń sìn. bàyàbàyà. gbogbo bàyàbàyà wọn ti rà kò á sígbà tí ò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan wá yìí káàkiri ìsara kámúra lẹ̀. kí ìsara. àbá kan amakéw rẹ̀ tí wọ́n ti rò pé àwọn ti dàgbà ọmọ kí àwọn ti gàǹgà àwọn ti gòǹgò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ẹ bá ń torí pé àfa yẹn kò fún alápọ̀nlé tó ó ń fáwọn tí àfa yẹn ọkọ̀ láti ọkọ̀ ní kéwú ó fún alápọ̀nlé jà wọn lọ n ti hàn sínú. n ti hàn sínú. ntẹ́nà ń tẹ́ ni pé káàfà lé àwọn tí ń kú lẹ́gbẹ̀ẹ́ àfa. Allahu Akbar. àwọn tọ́lọ̀ ń pé àwọn ní ọlọ́run kò ire mọ́ àwọn ní tí ọlọ́run bá láàmú bọ́jẹ́ lójò bọ́jẹ́ lẹ́rùn bọ́jẹ́ lọ́sàn-án bọ́jẹ́ lóru. sọ̀rọ̀ ẹbí ń bẹ́nu tí ń bẹ́ ńlẹ̀ yìí ni ọ̀rọ̀ ẹbí ń bẹ́ ńbẹ́. kọ̀ọ̀kan o. ẹbí mi ni ará mi ni mọ̀mọ́rí ọ̀rẹ́ mi ni rárá kọ̀ọ̀kan bọ́lọ̀ ń bá fẹ́ pè yín lọ́rẹ̀ẹ́ ojú ọ̀nà yóò payín pọ̀ ní o kọ̀ọ̀kan payín pọ̀ ó ti di báyìí. ó di ma. ọ̀rọ̀ pọ̀ lórí àyà yìí àmọ́ ó kó àyà kan péré iná Suratul An'am ó kó àyà kan péré 53 òun náà ni a kà lọ́la lába ní bàálù wọ́n bá sí kán ibi bàálù wa ń lọ gbogbo jàmọ́ ọmọ gbọ́dọ̀ la ọ̀la ní bàálù tafsiri yìí yóò gbéra ńlẹ̀ kán yóò fò ibi tí wọ́n fẹ́ balẹ̀ sí ẹjájọ́ dọ̀la ọ̀làlájọ gbóbi tí ó gúnlẹ̀ sí. nítorí pé tafsiri àyè yìí bí n ta sọ ní day one níjọ́ tá a bẹ̀rẹ̀ tafsiri láàyè lẹ́yìn tí àwọn ọmọ ìyá ti yọ wá lẹ́nu pé ká máa ṣe tafsiri pé àìtó ó ṣe ọmọ kíúlà wa a sì ń gbọ́ tafsiri àwọn afá wa náà bàbá ndí kan ṣe tafsiri à ń gbọ́ bàbá mádùn ṣe tafsiri à ń gbọ́ àwọn ọ̀dọ́ wọn láti lọ kọ́ bá ṣe tiwa náà mo mọ kéwù ṣe tafsiri mo mọ lè tó ara fi bóò ni a ṣe máa tu bóò ni a ṣe máa ṣe àwa náà lọ wù yẹn àwò gbọdún gbọrọ àmọ́ ń gbà tí àṣejù pọ̀ látó wá bẹ̀rẹ̀ àmọ́ day one la sọ pé tó tafsiri tá a bẹ̀rẹ̀ ń bì yìí o pẹ̀lú àánú ọlọ́run kò ń ṣe tafsiri aláàmásọ̀ o
pé abápa tẹ̀síìrì bóyá lọ́dọọdún káwá dá sọ pé wọ́n ń ṣèpalẹ̀ wọ́n ń ṣe àjọ̀dún kì í sànkó ayán. tí ó tún àlọ́ forí sọ pé yíyá àlọ́ forí sọ wípé wọ́n parí odidi Quran téèyàn wà la màálù lọ tí wọ́n máa pé ọdún mélòó wọn fi kà náà ọdún kẹwàárẹ tètè ń kà bọ̀ ọdún kẹwàárẹ asọ́njọ́ náà pé kí èsèrú yẹn o tẹ̀síìrì kan ní tafẹ́ máa tú ọ̀rọ̀ Ọlọ́run fún ẹ̀yin èèyàn kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lọ́ọ́ máa lò ó kájèrè kò jù báyẹn lọ kò tẹ̀síìrì pé ńgbà táwa fẹ́ ṣàjọ̀dún. àjọ̀dún kí àánú. ìní òbí Ọlọ́run wa wà níyàn wa ni wọ́n ń darí wa ní wọ́n àyè ká sọ̀tàn díẹ̀ lọ́la màá sọ̀tàn díẹ̀ lọ́la fún èyí tí mo ti sọ yìí tó gbọ́dọ̀ lànà tẹ̀síìrì yóò fò ó fẹ́ gbéra ńlẹ̀ gbogbo àwa tí àjọ fẹ́ wọ bàálù náà lọ́la ọlọ́njẹ́lẹ̀ rí ọmọ lọ́la. amiina. ibi tí yóò sì lọ balẹ̀ sí ọlọ́njájọ gúnlẹ̀ mbẹ́. amiina. láyọ̀. àmín. kọ́wájà sí pẹ́. àmín. ọlọ́njà sí pẹ́. àmín. ọlọ́njẹ́ yìí náà gbọ́ pẹ́. amiina. bàǹsẹ̀ yìí náà láàfà. amiina. tọmọ yìí láàfà. amiina. àfa ti súnà ni o. àmín. la hawla wala quwata. illa billah. subhanaka allahumma bihamdi asọ́dọ̀dá. naam tètè máa kó wa kíni àkáǹtì nàmbà jama ó wà ń bí o fẹ́ẹ́ tó lọ́n bá fẹ́ kọ́dá sí ọlọ́run àkáǹtì nàmbà jama ti wà ń bí báyìí o tó lọ́n bá fẹ́ kọ́dá sí ọlọ́run kọ́ wá gbà o gbogbo jama sọ̀rọ̀ alamisi ní aleykum salaam gbogbo jama sọ̀rọ̀ jọ́ alamisi lọ́tún la láago mẹ́wàá ní sọ̀rọ̀ o ọlọ́run sọ̀rọ̀ o àárọ̀ la insha allah ni a lọ parí a lọ fi tafsir ọdún nìkọ́ lọ́dọ̀ afáwa imam international Abu Ibrahim. wọ́n ní ẹlẹ́yà tó gbé fìlà wá wọ́n jíṣẹ́ o ẹlẹ́ ọ̀la ọlọ́mọ sàánù rẹ o. àmín. fìlà náà ìhà rẹ̀ àwa máa bá a ṣe lè ha o torí wọ́n ní ẹ pé bí ọba tó kàn wí bóyá ẹ̀rí ìsàlẹ̀ kẹwu àwọn tó ń gbọ́ tẹ́sílì ń bí èmi rò pé àwa tó bá kárí ni ayọ̀fẹ́ jẹ́ o torí òǹkà wọn ni wọ́n ti kà á wọ́n ló ka rẹ̀ kò ju déédéé àwa tá a jókòó nù kò tó yà àwa tá a wà nílé kò tó wá gbà ìlàjì wa hàn so bọ́lọ́mbà pé kọ́pọ̀ sí ẹgbẹ́ wa kátó wa rárá tabaníká abá yìí yọ̀fẹ́ dá ṣùgbọ́n àádọ́dé yìí kẹ́ fi gbé sí wa èèyàn pọ̀ nílẹ̀ ń bí o ọlọ́run sì rọrùn ọlọ́run àṣẹ lẹ́sìn olóore ọlọ́run sẹ́yìn lẹ́sìn olóore o yóò fi ntẹ́ fi sùn ọlọ́run bá nílé filẹ̀ lọ́wọ́ yóò di ntẹ́ máa gbé nǹkan ńláńlá jẹlé lọ́wọ́ la hawla wala quwata. wọ́n ní ẹnìkan gbàgbé bákó bag sílẹ̀ láti di ọjọ́. wọ́n ní ẹni náà tún gbé míìkì fáwọn ẹlẹ́yà lókè o ẹni tó fẹ́ máa tọ́jú àwọn èèyàn yìí ọlọ́run tó máa fi ṣe bá ti fún ọ o. àmín. wọ́n lọ fáwọn ẹlẹ́yà mílíkì lókè. àmín. ọlọ́run bá ní sọ́ọ́ di bú bá ní sọ́ọ́ di bú tẹ́ pé bọ́bá di bílíọ̀nù ọlọ́run jọ máa rí o ọfẹ́ sèrè ìbá ti fọ́ ní tó fi ṣe o la hawla wala quwata. àti gbogbo ẹni tí ń tọ́jú àwọn àlùfáà náà lábẹ́nú ni o síta ni o bá ní tọ́jú gbogbo yín o la hawla wala quwata illa billah. wọ́n ní ẹnìkan gbàgbé bákó báàgì kan sílẹ̀ láti bí ọjọ́ mẹ́ta tó sì ní àwọn nǹkan ìṣúra nínú ẹni tó bá wá ní bákó báàgì náà kí wọ́n wá rí àwa elétò ẹni tí ó bá ní bákó báàgì náà kí wọ́n wá rí àwa elétò késẹ́ẹ̀tì tẹ̀síìrì yìí ó ti wà ní orí gbá ní 100 naira ẹni tí ó bá fẹ́ rà á kí wọ́n máa rí àwọn tí wọ́n ń tà ní ìta láti Ramadan 2 títí di Ramadan 22 ó sì ti wà ńlẹ̀ báyìí
bákan náà àti Allah ó wà níta.